ẹni tó gbọdún méjì lọ́wọ́ ọ̀yàn kò kéré pàápàá jùlọ ó wà táwa ń lè kéwú ẹ ti mú ẹgbàá dání rí tẹ ti bá wa wírì ní màádọ́rà tí ò dẹ̀ sí rọ́ńbẹ́ ẹ ti bá wa wí tí ò dẹ̀ sí rọ́ńbẹ́ so that nídìí eléyìí ọ̀rọ̀ tí Mọ̀mùtọ́lé padà sọ ó jẹ́ kí n padà wò pé wọn mọ̀ kí n sọ̀rọ̀ yẹn wọn mọ̀ kan lọ́mọ ni kí ló wọ́n tó bá dẹ̀ mọ̀ pé o mọ̀ pé o fẹ́ try ọ̀kan lọ́mọ gangan o fẹ́ mọ̀ pé o fẹ́ try mo sọ fún àwọn tájọ́ Amẹ́ríkà wọ́n mọ̀ pé o fẹ́ try ọ̀kan lọ́mọ Amẹ́ríkà wọn kì í jà Amẹ́ríkà wọn fa wàhálà but o kàn lè ní àmì but tí bá dẹ̀ wá sí Nàìjíríà wọ́n tó mọ̀ pé o fẹ́ mọ̀ ọ̀kan lọ́mọ gangan o kàn lè súnmọ́ ní àwọn ẹ jẹ́ ká kó lórí gbogbo àwọn ọ̀rọ̀ yẹn náà àmọ̀ràn kan ni mo wá gba Ìmáàmù Tọ́líà nígbàdájọ́ sọ̀rọ̀ ìyẹn ló fẹ́ bí ọ̀rọ̀ mo fẹ́ sọ lẹ́nu tó mo sọ fún Ìmáàmù Tọ́líà pé gbogbo tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tèmi èmi ò rí iṣu kankan tí n fẹ́ bá wọn dá sí nípa ọ̀rọ̀ ìmáàmù wọ́n jẹ́ ìmáàmù wọn ò jẹ́ ìmáàmù kò sí tẹ́kàn mi ọjọ́ tí mo ti ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ mo ti ṣe fídíò méjì síwájú kí n tó padà ṣe èyí tí mo ṣe lánàá níjọ́ Friday tó kọjá tẹ́ bá lọ wo fídíò méjèèjì mo fi sọpọ́ọ̀tì Ìmáàmù Tọ́líà ni kí dẹ̀ ni reason why tó yẹ kí n sọpọ́ọ̀tì ẹ̀ ní wípé wọ́n ní ọmọ ẹni ò ní ṣèdí bẹ́bẹ̀ rẹ̀ ká fìlẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì ọjọ́ tí Ìmáàmù Tọ́líà tó jẹ ìmáàmù nílùú Ògbómọ̀ṣọ́ mo wà ní ẹni tó pòsì ẹ̀ tí mo kí kú oríire mo wà ní ẹni tó ẹ lọ orí kejì mo kí kú oríire torí pé fáàrí yẹn fáàrí Markaz Zulia Abíọ́lá ni níbi tèmi náà ti ṣetán sọ̀rọ̀ àwọn tó dẹ̀ lọ wé láwà ní ẹ̀ tó wà níbi ìjókòó láwà ní ẹ̀ mo rí pé Mudiru Markaz Dr. Kidiru Mustapha wà ń bẹ̀ àwọn àfáà mi náà wà ń bẹ̀ bàbá Wàkílù ilẹ̀ Yorùbá Ṣéhù Ṣúgà wọ́n wà ń bẹ̀ gbogbo wọn tí mo dárúkọ ìyá àfáà ni wọ́n jẹ́ fún mi fáàrí Abẹ́òkúta ni wọ́n gbogbo náà wà ń bẹ̀ so that mo wà ní tó kíkú oríire so that imamship ẹ̀ àti ọ̀rọ̀ ìdílé wọn láyé lára èmi ò ní bá wọn dá sí ẹ̀kọ́ lọ mọ̀ kí mi ò ní dá sí kò kàn mí àwọn ìmá ń sọ̀rọ̀ fàmúyé ń sọ ní ọ̀rọ̀ tí mò ń sọ níjọ́ Friday pé mi ò ṣetán àti sọ̀rọ̀ so that lórí ọ̀rọ̀ ẹni tó yẹn tí ẹ kó jẹ́ àwọn ìgbà kò kàn mí ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn rọ́bítọ̀ ọ̀rọ̀ bàbá wa Mudiru Markaz ó kàn mí pàápàá lọ́gbó tó bá ti ní í ṣe pẹ̀lú Mudiru Markaz ó kàn mí wọ́n wá gba Ìmáàmù Tọ́líà lámọ̀ràn mo ní ọ̀rọ̀ yìí kò sí ohun tó fà á tó fi ń di ariwo tó yìí mo ní kò sí ohun tó fà á tó fi di ohun tẹ́ pé wá fi fọ́nká báyìí àwọn agbọ̀rọ̀dùn àwọn agbọ̀rọ̀sọ lórí social media tó dẹ̀ já sí pé ìfẹ́ Ìmáàmù Tọ́líà kọ́ ni wọ́n ní wọ́n ń fi péèjì wọ́n fi mèkì owó lórúkọ Ìmáàmù Tọ́líà wọ́n dẹ̀ ń fi ọ̀rọ̀ Ìmáàmù Tọ́líà wọ́n fi mèkì owó mo ní Ìmáàmù Tọ́líà àwọn tó ń sọ̀rọ̀ on behalf of you yìí àwọn ni wọ́n jẹ́ arọ ẹlẹ́sẹ̀ méjì tí wọ́n ń dá ọ̀ràn sọ́run ẹ̀ ní sọ fún Ìmáàmù Tọ́líà nìyẹn mo wá sọ fún Ìmáàmù Tọ́líà mo ní Ìmáàmù Tọ́líà wá fèsì kan ó ní pé ẹ̀gbọ́n wa lè jẹ́ lóòótọ́ ó sọ mọ́rọ̀ ẹ̀gbọ́n wa lè jẹ́ aṣíwájú wa lè jẹ́ ṣùgbọ́n yín náà mọ̀ ìpè ọ̀rọ̀ social media oníkálukú ń sọ ohun tó bá wọn ní o kò hàn sọ bí àfọ̀ wọn hàn sọ tèmi o àmọ́ ní Ìmáàmù Tọ́líà kò bá dá pípọ̀ gẹ́gẹ́ bí ìmáàmù Brother Saheed, you are welcome
gẹ́gẹ́ bí ìmọ̀ọ́mù tó ń wá kàlàáfíà ìjọba nínú ìlú ẹ̀ pẹ̀lú àwọn fámìlì ẹ̀ pẹ̀lú ọba ìlú ẹ̀. Mo ní ìmọ̀ọ́mù Tọ́líà ò bá gbìyànjú bó jẹ́ 5 minutes or 3 minutes fídíò. Mo ní kí ìmọ̀ọ́mù Tọ́líà ṣe fídíò kó appreciate àwọn èèyàn tí wọ́n ń support ẹ̀ lórí social media. Tó bá dẹ̀ ti lè ṣe nǹkan tí mo sọ yìí ó máa rí solution o. Torí lẹ́yìn ìgbà tí mo sọ ọ̀rọ̀ yẹn èsì tó fún mi máa sọ o. Irun tó tún padà wá ṣẹlẹ̀ tí gbogbo wa fi fọ́ká báyìí máa wá sọ. Máa wá padà wá sọ àríwòye mi lórí ọ̀rọ̀ imamship yẹn. Kò ní pẹ̀lú àwọn fámílì ẹ̀ o pẹ̀lú ọba máa padà wá sọ bẹ̀ máa fi kọ́ síbẹ̀. Now pé tó bá lè ṣe fídíò kókò pé àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ tó ń pariwo ló pa àwọn gbèjẹ yìí tí wọ́n fi ń àtáàkì ọba tí wọ́n fi ń àtáàkì àwọn fámílì ẹ̀ tí wọ́n fi ń àtáàkì àwọn rọ́bítọ̀ àtọ́fin àtáàkì Mudiru Markaz. Mo ní kó pé wọn kó kàn sọ̀rọ̀ lórí social media pé ìfẹ́ mi lẹ nílò òótọ́ o ṣùgbọ́n ìjọ torí tọ́ lọ́hún ẹ jẹ́ káriwo mídíà yẹn sinmi torí pé àwọn tó ń sọ̀rọ̀ bí àfọ ẹ̀ yìí tí ò bá fura wọ́n ti bà nǹkan mẹ́ta jẹ́ mọ́ ìmọ̀ọ́mù Tọ́líà lára mi sọ yẹn mọ́rọ̀ o. Wọ́n ti bà nǹkan mẹ́ta jẹ́ ìmọ̀ọ́mù Tọ́líà lára. Àkọ́kọ́ ni pé àwọn tó ń sọ̀rọ̀ bí àfọ ìmọ̀ọ́mù Tọ́líà yìí wọ́n ti kọ́kọ́ bà àjọṣe ìmọ̀ọ́mù Tọ́líà àtàwọn ẹbí ẹ̀jẹ̀ àwọn ẹbí ayé lára yẹn gangan. Wọ́n ti bà àjọṣe wọn jẹ́ débi wípé ihun tó fi lè mú kí wọ́n wá ń fi ọlọ́pàá mú ara wọn nínú mọ́ṣáláṣí tó fi lọ ń ti àwọn fámìlì yẹn mọ́lé. Ìyẹn náà ẹ rí pé kọ́rọ̀ yẹn má di ìtàn ló jẹ́ kí ìmọ̀ọ́mù Tọ́líà bọ́ sórí mímbàrí tó wá ṣe ìbúra pé òun ò tì wọ́n mọ́lé o. But àwọn tí wọ́n tì mọ́lé wọ́n mọ sábàbí ohun tó torí ẹ̀ tì wọ́n mọ́lé. So àwọn tó wá ń sọ̀rọ̀ lórí social media wọ́n ti bàjọ́ ṣe inú ilé yẹn jẹ́. Tànàbí wa Muhammad jẹ́ ká mọ̀ wípé gbogbo ẹni tí ẹbí bá tọwọ́ ẹ̀ dàrú kó lọ gbé àpótí ara rẹ̀ sínú ibi tó bá wù nínú náà. Ànábì ló sọ bẹ́ẹ̀ o. Ànábì ní gbogbo ẹni tí ẹbí bá tọwọ́ ẹ̀ dàrú kàn gbé àpótí ara rẹ̀ lọ gbé síbi tó bá wù ẹ́ nínú náà. Wọ́n ní ọ̀rọ̀ Ànábì ni. So that àwọn pípọ̀ ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí wọ́n fi ń tún da àárín ìmọ̀ọ́mù Tọ́líà àtàwọn ẹbí ẹ̀rù. Ìyẹn jẹ́ àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì àwọn tó tún sọ̀rọ̀ on behalf ìmọ̀ọ́mù Tọ́líà yìí tèmi ń pe ìmọ̀ọ́mù Tọ́líà ṣàkíyèsí pé ṣe fídíò kó kọ́ṣọ́ àwọn tó ń sọ̀rọ̀ on behalf ẹ̀ wọ́n ń dákun ọ̀rọ̀ yìí ni wọ́n help association wọ́n ń dákun ni. Inú àwọn tó ń sọ̀rọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ láti máa ní àwọn ń gbèjà ìmọ̀ọ́mù Tọ́líà wọ́n wá ń kọlu àwọn àfáà tó kọ ní kéwú. Torí pé ṣé tí mo sọ kan fún ìmọ̀ọ́mù Tọ́líà náà tí mo sọ lé mú ní pé ìmọ̀ọ́mù Tọ́líà gbogbo àwọn tó ń sọ̀rọ̀ tí wọ́n ń tako Mudiru Markaz tí wọ́n náà ń bú Mudiru Markaz on behalf of you ìmọ̀ọ́mù Tọ́líà. Man khalamka halifan wa huwa abuka fi dini. Mudiru Markaz Sheikh Habib gbogbo àmọ́ ìmọ̀ọ́sọ fún ìmọ̀ọ́mù Tọ́líà mo ní kí ẹ mọ̀ wípé Markaz Sule Abiola táwa ti kéwú táti jọ kéwú. Bàbá wa Sheikh Ádámù lọ́lọ́run ní kó dá sílẹ̀ látọwọ́ Abíọ́lá. Bàbá Sheikh Ádámù ló dá sílẹ̀. Àkọ́kọ́ Mudiru ta kọ́kọ́ nílé kéwú wa tó kọ́kọ́ ṣe Mudiru nílé kéwú wa òun ni Mọ̀lánà Shehu Jazali. Òun làkọ́kọ́ Mudiru takọ́ ní Sule Abíọ́lá. Sule Abíọ́lá wà lábẹ́ Markaz Agége ni. So tó bá rí pé àwọn kan lè nífẹ̀ẹ́ wa máa wá mú ìmọ̀ọ́mù Tọ́líà kọlu Asilul Ulumi ní Agége yẹn tó náà ń gbèjà ìmọ̀ọ́mù Tọ́líà wọ́n ń dà àárín ìwọ àtàwọn àfa ẹ̀rú nìyẹn tó wọ́n dẹ̀ lè fi ó lè kílèmù ibò míì ju Markaz lọ. Mi ìfẹ́ rí pé abẹ́ ìmọ̀ọ́mù Tọ́líà tún kéwú níbò míì ju Markaz lọ. So that tó bá ṣe fídíò láti fi kọ́ṣọ́ àwọn tó ń sọ̀rọ̀ yẹn bóyá àlàáfíà jọba
ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta tó tún mú ìmáàmù Tọ́líà kọlù òun wà ní ọba àlú ìmáàmù Tọ́líà. Ibẹ̀ gangan mo tún wá fẹ́ sọ ọ̀rọ̀ àkíkọ́tùlẹ̀ amúrí. Ẹ bá mi tẹ love, like and share. Ẹ dákun, wọ́n fẹ́ máa flag program, wọ́n fẹ́ máa flag program, wọ́n fẹ́ máa flag ẹ̀. Ṣé wàá rí ọba àlú tí wọ́n tún gbé ìmáàmù Tọ́líà kọlù? Lẹ́yìn ìgbà yẹn mo padà wá rí fídíò tí òpònú Arìndìn ará Belfast tó ti di èrò Nàìjíríà táyé ti padà bàjẹ́ tí ó lè wọ Belfast mọ́. Gẹ́gẹ́ bá dẹ̀ ṣe mọ̀ pé ìyẹn ò ní làákàyè, bábú làákàyè, Ọlọ́run ò pín làákàyè kankan fún yẹn. Gbogbo ohun tí yẹn gbélé ayé ẹ̀ wá ṣe ni wípé kó kàn fọ́pọ̀ làwọn èèyàn ṣeré kó dẹ̀ rí owó, ohun tí yẹn wà after gbèsè ayé nìyẹn. Tó bá ti wá sórí social media, kíní tó máa ń gbé dání tó náà máa ń mú yẹn tó bá ti mú báyìí, tó bá fi lè mú báyìí, ẹ gbà pé ó máa ṣìwàwù. Torí àwa tí ń sọ́dọ̀ ọ̀la pé jíńjà kọ́ ló mú wọ́n ń bá rọ́ sínú ẹ̀ ni wọ́n ń bá rọ́ sínú ẹ̀. Ìwọ̀n tó ń bá rọ́ síbẹ̀ yẹn ló máa ń trigger ẹ̀. Because èèyàn tó bá ń nàlàáfíà tó bá wà òkè, pàápàá jùlọ ìwọ tó bá ń súnmọ́ wèrè tá à ń sọ yìí, àṣẹkíyì zamani, ìwọ tó bá súnmọ́ wàá rí wípé ìsọ̀rọ̀ ẹ̀ lásìkò tí ò bá ṣe program, wàá rí pé ìsọ̀rọ̀ ẹ̀ máa ń nàlàáfíà ju tó bá ti wà lórí program lọ. Torí pé tó bá ti wà lórí program tó bá fi lè mú kíní tó mú yẹn, ó máa high, kíní yẹn ló máa ń trigger ẹ̀. You understand? Kíní yẹn ni gbogbo fídíò tá a kọ́ọ̀tì láyé ibi tó ti ṣì sọ, ibi tó ti sọ láyé gbogbo àti bá ti mú kíní yẹn ni, tó di bọ́bà lọ́rin, tó di bú gbogbo àwọn àfáà ńlá tó bú, tó bá ti mú kíní yẹn àti tó bá ti lo tramadol, tó bá ti lè lò ó máa ṣìwàwù. Now àmọ́ tí wọ́n gba ìmáàmù Tọ́líà, tani ìmáàmù Tọ́líà ṣe ni ọkọ máa pe àwọn ọmọ yẹn lẹ́ẹ̀kan kan, ó dá mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹjọ́ ẹ kàlàáfíà jọba, mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ kàlàáfíà jọba, mo dúpẹ́ lọ́dọ̀ yín o, ẹ kàlàáfíà jọba. Kí ìmáàmù Tọ́líà máa gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yẹn táwọn ti pe lórí burúkú yẹn ń sìn, èyí tó padà wá lọ ṣe fún ọba Ghandi tó wá padà wá mú inú bí gbogbo àwọn ọmọ Ògbómọ̀ṣọ́, bóyá yẹn ò ní wáyé. Ẹ dákun, ọmọ ọkọ ìlú wo ló máa rí pé wọ́n láálí kábíyèsí ìlú òun báyìí tínú ẹ̀ máa dùn? Ẹ jọ̀ọ́ ẹ kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ yìí. Ọmọ ọkọ ìlú wo ló máa rí pé wọ́n láálí kábíyèsí ìlú òun báyìí tínú ẹ̀ máa dùn? Ẹ gbọ́ lẹ́nu ọmọ burúkú yìí. Fídíò yẹn dà, bísímìlà, ẹ máa gbọ́ o. Ọmọ ọkọ wo ìlú wo ló máa rí pé wọ́n láálí kábíyèsí ìlú òun báyìí? Kábíyèsí tó ń sọ̀rọ̀ pé kíní kan ẹ̀wọ̀n fẹ́ bẹ̀. Kábíyèsí ó sọ ti ẹnu pálásì ẹni. Ọba Ṣọ̀ún sọ ti ẹni, kò sọ̀rọ̀ lọ́rùn ẹ̀. Ó sọ ti ẹni. Kò tó bẹ́ẹ̀. Wà láìta láì kò tó bẹ́ẹ̀, kò sí tó lè ṣe. Kò tó bẹ́ẹ̀, gbogbo ẹnu mo fi wí, kò tó bẹ́ẹ̀, kò lè yọ̀ mámù yìí. Báyìí ni ọ̀rẹ́. Ó lo gbogbo agbára tó ní kò tó bẹ́ẹ̀. Ọ̀fun ẹ̀ ò lè fi rúgbú gbà, kò tó bẹ́ẹ̀. Kábíyèsí, ẹ má sọ̀rọ̀ ayé dẹni ẹ̀sìn. Ẹ fi mámù yẹn lẹ̀. Ẹ bá náà ẹ̀yàn mámù sínú pálásì yín kẹjọ máa ṣe kó máa kírun fún yín. Kó máa kírun fún yín tó wà ń bẹ̀ yìí. Eléyìí tí kábíyèsí tó ti rọ tó ń yàn yẹn. Ẹni tó ń yàn tí kábíyèsí tó lọ tó ń yàn. Òun ló máa wà bẹ̀. Ẹ̀yẹ tọrọ ẹ pé 200 years láyé. TikTok. Ẹ bá pé 200 years ẹ tọrọ kí máa mú eléyìí. Eléyìí let's wait and see. Jẹ́ block yẹ lọ sórí platform àmà àpá àwa ìyá ẹ̀ kó ló máa kọ̀ ẹ́ síbẹ̀ orí ẹ̀ dáhùn. Ìṣàkìlù continue. Let's wait and see. Wà láìta láì máàmù yẹn o àbí kábíyèsí yẹn ò tó bẹ́ẹ̀.
kò tó bẹ́ẹ̀ kò challenge kábíyèsí Ṣọ̀ún kò tó bẹ́ẹ̀ kò yọ̀ máa kò tó bẹ́ẹ̀. Èdè tẹ́gì ní àyè èdè smoke ìbò kò tó bẹ́ẹ̀ kò nágbára ẹ̀ aláì kò tó bẹ́ẹ̀ kó lu gbogbo agbára ẹ̀ kò tó bẹ́ẹ̀. Ẹ̀yin máa mú tẹ́ bá kún wọn lọ́wọ́ tẹ́ bá kún kábíyèsí wọn lọ́wọ́ ẹ ṣẹ̀sìn papọ̀ àtẹ̀yìn apá ẹjọ́ máa ṣẹ̀sìn pọ̀ ni ọlọ́run àjọ pààyàn pọ̀ ni kò tó bẹ́ẹ̀ gbogbo ẹnu mo fi wí kò tó bẹ́ẹ̀ náà lòun tó fẹ́ yọ ìmáàmù tó ti wà bẹ́ẹ̀ tóun ló fi jẹ́ yìí á yàn máàmù mí sínú ilé tiẹ̀ sínú pálásì ẹ̀ lọ́dún ẹ̀ kábíyèsí ẹ má yẹ̀yẹ́ ara yín ẹ jẹ́ káwọn mùsùlùmí máa ṣe tiwọn lẹ́fún wálẹ̀ lọ́rùn wa ẹ má dá sí wa ọba ba lórí gbogbo ẹ bá lórí àwọn inú pálásì ni balẹ̀ ìsìlámù ti wà lórí. Now ti wà lélẹ́yìn lè lẹ́fẹ́ yọ. Now èèyàn tó wùn yín lẹ́fẹ́ fi síbẹ̀ ẹ̀yin wo lẹ́fẹ́ yọ ẹ tó wùn yín lẹ́fẹ́ fi síbẹ̀ ẹ̀yin tá lẹ́yìn. Now gbogbo wa la gbọ́ nǹkan tí òpònú yìí sọ. Tẹ́tírí àfáà kan ní idha kuntan hajatan mursilan fa agsilin akiman. Àfáà ní idha kuntan hajatan mursilan tí ẹ bá ń gbèrò láti rán èèyàn níṣẹ́ fa agsilin akiman ẹran onílàákàyè. Eléyìí báábú làákàyè kò sí fún rárá. Ẹ wo bó ṣe sọ̀rọ̀ now ó máa bí fún ògbọ́n lójú ara òun. Inú ọ̀rọ̀ tó sọ yẹn ó wá sọ ọ̀rọ̀ kan tó mọ̀ wípé ọ̀rọ̀ yẹn ó mọ̀ pé ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ yìí orí àpèlé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ yẹn ó lè yọ ìmọ̀mù tọ́líà. Ẹ ká kọ́ pa ti ọ̀rọ̀ ẹ̀sìn tì pé ọ̀rọ̀ ẹ̀sìn ìsìláàmù no ìsìláàmù ló ní ìmọ̀ọ́mù lóòótọ́ ṣùgbọ́n wọ́n ní ìdálù níṣèlú wọ́n ní ìdálù òun ní ìṣèlú eégún ní gbowó òde nílùú kan àwọn ìlú kan wà nílẹ̀ Yorùbá àwọn ìlú kan wà nílẹ̀ Yorùbá wa tẹ́ ká wá ọ̀nà bá ṣe máa yanjú ẹ̀ òun ní pé ọba ló ń yan ìmọ̀ọ́mù ẹni tó bá ti kọ́ wórówóró ẹ̀kọ́ bá fi ẹ bá ń fi áńgáfè síbẹ̀ àwọn àdúgbò máa mú kúrò bẹ́ẹ̀. Àwọn ìlú kan wà nílùú Yorùbá atalian ọba inú constitution wọn ìwé òfin tán fi dàlú wọn ọba ló máa yan ìmọ̀ọ́mù inú ìlú yẹn ni Ògbómọ̀ṣọ́ wà nínú ìlú yẹn ni Ọ̀yọ́ wà. Àwọn méjì yẹn dá mi lójú kódà ó súnmọ́ dà lábẹ́òkúta tiwa náà. Ìdílé tó bá ń jẹ ọba wọ́n máa mú ọba wá bá ìdílé tó bá ń jẹ ìmọ̀ọ́mù wọ́n máa mú ìmọ̀ọ́mù wá bá ọba ló máa fi ìmọ̀ọ́mù sórí ẹ̀ pẹ̀lú àwọn àdéhùn. Tẹ́ bá lọ wo fídíò kan inú tí ọmọkùnrin ìwà sọ ó gbà wípé ọba Ṣọ̀ún àkọ́kọ́ ló fi ìmọ̀ọ́mù tọ́líá síbẹ̀ tí ìmọ̀ọ́mù tọ́líá dẹ̀ ṣe undertaking fún wọn mo ní mo fọ undertaking yẹn síná o tí ìmọ̀ọ́mù tọ́líá ṣe ìwé yes ìwé yẹn lélẹ́yìí fún ọba àkọ́kọ́ eléyìí tí mo fẹ́ tọwọ́ bọ̀ yìí mi ò ní láti tọwọ́ bọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n láti fi òdodo múlẹ̀ ló fẹ́ kí n tọwọ́ bọ ilé yìí o nítorí òpònú eléyìí tó ń sọ̀rọ̀ yìí tó fẹ́ kó bá ìmọ̀ọ́mù tọ́líá ní o lábẹ́ ọba àlú ní Ìyá Cassette you are welcome. Wọ́n máa wá ṣe àdéhùn wọ́n máa jọ tọwọ́ bọ̀wé tó dàgbà tí ìmọ̀ọ́mù tọ́líá fẹ́ jẹ ọba tó fẹ́ jẹ ìmọ̀ọ́mù inú ìwé tí ìmọ̀ọ́mù tọ́líá tọwọ́ bọ̀ lọ́dọ̀ ọba lélẹ̀ òun ni
ìyẹn Ṣọ̀ún inú ìwé tí mo ń tọ́lé àtọwọ́ bọ̀ lélẹ̀ tẹ́ bá lọ wo ibi tí wọ́n falà sí yẹn ìmáàmù Tọ́líà náà ó ka kínní ọ̀mọ̀wé ní ìmáàmù Tọ́líà ó dẹ̀ tọwọ́ bọ̀ ó dẹ̀ gbà wípé ìmáàmù ò gbúdọ̀ kúrò nílùú láì gbàyọ̀ǹda lọ́wọ́ ọba ìmáàmù ò gbúdọ̀ kúrò nílùú láì gbàyọ̀ǹda lọ́wọ́ ọba ìmáàmù ò dẹ̀ gbúdọ̀ fi ẹlòmíì délé ara rẹ̀ láì gbàyọ̀ǹda lọ́wọ́ ọba àti gbogbo àwọn nǹkan tó so mọ́ àdéhùn yẹn ìmáàmù dẹ̀ tọwọ́ bọ̀ wé yẹn ó dẹ̀ gbà ọjọ́ tó ń gbàwé yìí orí ìkúnlẹ̀ ló wà náà ní ìwà tí lèbi tí mò ń lọ o ẹ má bínú ẹyin TikTok ẹ bá rí ìwé yẹn o náà ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ orí àpèrè yẹn gangan orí síìtì yẹn ni wọ́n ń pè ní Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ẹnikẹ́ni tó bá ti jókòó sórí síìtì yẹn lábẹ́ òfin ó ní ẹ̀tọ́ láti fi ìmáàmù jẹ ó dẹ̀ ní ẹ̀tọ́ gẹ́gẹ́ bí àdéhùn tó wà nínú ìwé tí mo fi hàn yìí tí ìmáàmù tó bá ti lè lu òfin ó ní ẹ̀tọ́ láti yọ ìmáàmù yẹn ó wà nínú òfin yẹn. ọba Ṣọ̀ún tó jókòó sórí àga yẹn Ṣọ̀ún yìí tó àga yẹn wọ́n pè ní Ṣọ̀ún kò ń ṣe ọba tó kú yẹn o ọba tó kú Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ni ọba tó wà ń bẹ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ni ọba tó bá padà jẹ́ lọ́la Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tó wà jókòó sórí àga yẹn ọba mi lè jókòó sórí àga yẹn ó ti di Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ó túmọ̀ sí wípé ihun tí ọba tó kú yẹn bá ṣe ọba tó wà láyé yìí náà máa kọ̀ntínú níbi tó bá fẹ́ correct àbí tó bá fẹ́ tún ṣe ihun tí mo wá ń sọ yìí èmi wá ní ẹ̀rí o ẹnu pàwọ̀ ò ní sọ̀rọ̀ kó má ní ẹ̀rí èmi ò ní kọ́ yọ ìmáàmù Tọ́líà o èmi ò dẹ̀ pé kẹ́lómi jẹ́ ìmáàmù àmọ́ ọ̀rọ̀ tó pọ̀ lóyìn ń sọ pé ọba Ṣọ̀ún ò lè yọ ìmáàmù Tọ́líà kódà ọ̀rọ̀ tó wà ní ẹjọ́ gan èmi tó wà ń sọ fún yín mi ò lu òfin ilé ẹjọ́ contempt of court kọ́ o ilé ẹjọ́ gangan kò lè yí constitution ìlú wọn padà never ó dàbí ń sìn Ọ̀yọ́ ẹwọjọ́ tí ọba Ọ̀yọ́ ti kú lẹ́yìn ìgbà tó ọba Ọ̀yọ́ kú ni ìmáàmù Ọ̀yọ́ náà kú wọ́n wá jẹ ọba Ọ̀yọ́ lẹ́yìn ìgbà tó jẹ ọba Ọ̀yọ́ wọn ò sọ̀rọ̀ ìmáàmù lẹ́yìn oṣù mẹ́sàn-án lọ́sẹ̀ wá yan ọba ṣẹ̀ṣẹ̀ wá yan ìmáàmù ọba tó yan ìmáàmù lọ́yọ̀ọ́ yìí mo ṣe ń bọ̀ lórí yẹn o ọba tó yan ìmáàmù lọ́yọ̀ọ́ yìí ẹ má gbàgbé pé Ṣàngó ni o Ṣàngó ni ọba Ọ̀yọ́ tó padà yan ìmáàmù fún wa yìí o torí tí a bá ti fẹ́ ṣe àbòsí lọ́mọdé pé ọ̀rọ̀ ẹ̀sìn ni torí nígbà tí ìmáàmù Tọ́líà lọ sí Mọ́kà tí ò dágbére ẹ̀yin oníyàwó mẹ́ta ni mo kọ́kọ́ rí fídíò yẹn pé wọ́n ní kó má lọ ṣẹ̀sìn anybody ní kó má lọ ṣẹ̀sìn kó gbà yọ̀ǹda ni gẹ́gẹ́ bí àdéhùn ni wọ́n ní kó má lọ ṣẹ̀sìn. ihun tí ẹ bá gbé jáde làwọn máa sọ̀rọ̀ lé lórí ihun tá a bá bẹ̀rẹ̀ rí òun la máa sọ̀rọ̀ lé lórí ṣòye náà ọ̀rọ̀ ṣé wọ́n ní gbogbo tí mò ń sọ yìí ẹnu ìmáàmù Tọ́líà gangan ni mo ti wá fìdí ẹ̀ múlẹ̀ ẹnu ìmáàmù Tọ́líà ni mo ti fìdí ẹ̀ múlẹ̀ ní ìgbà tí ọba àkọ́kọ́ Ṣọ̀ún àkọ́kọ́ fún ìmáàmù Tọ́líà lóyè tó di pé ìmáàmù yẹn ṣípò padà ọba yẹn ṣípò padà tí wàhálà ṣẹlẹ̀ láàrin ìmáàmù Tọ́líà àtàwọn fámílì Ayílára tí wọ́n ń sọ̀rọ̀ pé ọmọ ọkọ ni kò ń ṣe ọmọ àlè ni kò ń ṣe ọmọ ọkọ kò kàn èmi tí wọ́n ń sọ̀rọ̀ láàrin ara wọn ìmáàmù Tọ́líà fún ara rẹ̀ ló wá sọ lórí mímbàrí wípé bó ṣe ń pariwo yẹn o kò sẹ́ni tó lè yọ òun nípò ìmáàmù àfi Ṣọ̀ún nìkan ló yọ òun màá pìlẹ̀ ń sìn o ìmáàmù Tọ́líà ní pé kò sẹ́ni tó lè yọ òun nípò àfi Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ìgbà yẹn ọ̀rẹ́ tí ìfi Ṣọ̀ún jẹ́ o
Ṣọ̀ún mi ò tí ì dé ńgbà yẹn o. Ṣọ̀ún àkọ́kọ́ tó kú wọn ò tí ì jẹ́ Ṣọ̀ún mi ni wọ́n mú tẹ́lẹ̀ ọ̀rọ̀ ó ṣòro sọ ọ̀rọ̀ láti sọ lórí social media ìgbà pé àwọn kan ti bẹ́ẹ̀ sàdánilá rẹ̀ wọ́n ti tọ́jú ẹ̀ àfọ̀kọ̀tà ò bẹ̀rẹ̀ dá sí làwọn ò ní rí àwọn máa wá jáde àfọ̀kọ̀tì bá ní stress. program tí mo ṣe ìtẹ́ mi ti fẹ́ ṣe program lánàá mi ò ní time lánàá mo dìídì fúnra ní time mo wá gbogbo àwọn fídíò tí mo need mo dẹ̀ rí gbogbo ẹ̀ so that ìmọ̀ọ́mù tọ́lá fún ara rẹ̀ gbogbo tí mò ń sọ yìí tó ń dàrú mọ́ wọn lójú yẹn wàá gbọ́ lẹ́nu ìmọ̀ọ́mù tọ́lá fún ara rẹ̀ nísìn ìmọ̀ọ́mù tọ́lá ní pé ẹni tó lè yọ òun nípò ìmọ̀ọ́mù yìí tí constitution ìlú wọn fàyè gbà kó yọ òun Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. ìmọ̀ọ́mù tọ́lá wá sọ ọ̀rọ̀ yẹn wípé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ò dẹ̀ ní dé ìmí ò ní dé kó wá yọ òun tó ní kò ní fẹ́ baṣẹ́ bàbá rẹ̀ jẹ́ wà láì ọ̀rọ̀ tí ìmọ̀ọ́mù tọ́lá sọ yẹn odidi ọ̀rọ̀ ni ṣùgbọ́n tí Ṣọ̀ún yẹn bá dé tó bá ní òun fẹ́ lọ sí òun fẹ́ ṣe ẹnìkan ò lè mú o tó bá ní igun bàbá ẹni máa jó tó bá lẹ́nu kò jó mọ́ kò sẹ́ni tó máa mú o. Ṣọ̀ún yóò wà rẹ́bí àti yọ ìmọ̀ọ́mù tọ́lá o aksan bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ káàbà àbòsí ò dá o tó nígbà tí àwọn bàbá rọ́bítà sọ́rí tí wọ́n ń gbé àwọn ìgbìmọ̀ dìde tí wọ́n lọ sí Ògbómọ̀ṣọ́ tí bàbá wa Ṣéhù Ṣúgà bàbá wa Akéwùgbà Góòdì náà tẹ̀lé wọn tọ́lìdì wọn lọ nígbà tí wọ́n ṣe interview fún ọba Ṣọ̀ún sọ nínú interview ẹ̀ wípé ọgbà tí wọ́n gbé ọ̀rọ̀ wá òun ò rẹ́dí àti yọ ìmọ̀ọ́mù tọ́lá o òun ní kọ́ lọ yanjú ọ̀rọ̀ yẹn láàrin ara wọn bóyá kọ́jọ́ máa pín ìrun yẹn kí tó bá pé àwọn ìdílé ayé láti pé ẹni báyìí nìdílé ọmọ ìdílé àwọn ẹni báyìí kò ń ṣe ọmọ ìdílé àwọn ọba yẹn sọ nínú interview yẹn gbà yẹn pé òun pè ìmọ̀ọ́mù tọ́lá kódà òun mú ìmọ̀ọ́mù tọ́lá lọ sí inner living room òun. ìmọ̀ọ́mù ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹni bá jẹ́ máa yanjú ẹ̀ o bóyá kẹjọ máa pín kí o kòkó yé ìmọ̀ọ́mù ṣùgbọ́n àwọn agbọ̀rọ̀dùn tí wọ́n mọ ẹjọ́ ayé tí wọn ò ju ẹjọ́ lọ náà padà lọ sí Ògbómọ̀ṣọ́ náà lọ sọ fún ìmọ̀ọ́mù tọ́lá wípé kó má wọ́ọ̀rì àwọn rẹ́dí àti bá a gbé kábíyèsí lọ sí kóòtù àwọn ta ni mo ti bọ̀ lórí àwọn fídíò yẹn o àwọn ta ni àwọn lélẹ́yìí àwọn tó padà fẹ́ lójú lélẹ́yìí o àwọn nìyí o. On behalf of the Academy of Islamic Propagation and on behalf of the legal team bàbá wa barrister US Imam wà lórí ìjókòó nínú àánú Ọlọ́run nínú òfin nínú iṣẹ́ amòfin wọ́n ríwájú wọ́n rẹ́yìn wọ́n rọ́pò wọ́n rọ́sì àwọn tó wà ní the National Vice President for the Academy of Islamic Propagation the whole wide world àwọn ni wọ́n head di ìtànpé ní legal team for academic Nigeria mo wá ń fi ọwọ́ wọn sọ̀yà wípé the whole of Academy of Islamic Propagation worldwide we are solidly behind the Chief Imam of Ògbómọ̀ṣọ́. bí mo ti ń sọ bẹ́ẹ̀ náà ló ti rí insha Allah agbára ọlọ́run bọ́ bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run bọ́ bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run bọ́ bá ṣe bẹ́ẹ̀ la hawla wala quwwata illa billah níparí pẹ̀lú bínú mi ṣe dùn láìpẹ́ yìí. dákẹ́ àwọn tó padà fa wàhálà gangan lélẹ́yìí o gbogbo àsìkò tó ń fa ọ̀rọ̀ yẹn tó kọjọ́ lọ ọba ǹsìn ọba ò ní kọ́ yọ ìmọ̀ọ́mù o ọba ò ní kọ́ yọ ìmọ̀ọ́mù o ọba ò ní kọ́ yọ ìmọ̀ọ́mù o àwọn tó dá sí pé gbogbo ìgbésí ayé wọn ọmọ ju ẹjọ́ lọ tọ́lọ́ wá gbé wọn pàdé kéṣọ́lọ́jì èmi yìí kéèsì tèmi àti wọn jọ wà lórí àfi tí ìbá ní interest lórí ẹ̀ àfi tó bá ní pé mo ní interest lórí àwọn tó ní ẹjọ́ fẹ́ dàrú lókù àmọ́ bá kéèsì mi control ẹ̀ lè lọ ẹjọ́ tẹ mọ̀ ṣe yẹn màá jẹ́ kẹ́ mọ̀ pé kéṣọ́lọ́jì làwà lead a máa prove ẹ̀ fún yín so that àwọn tó padà ní ọ̀rọ̀ yẹn o ihun tí ọba sọ yẹn o ọba sì máa wá dá sọ́rọ̀ ẹ̀sìn mùsùlùmí àwọn ọlọ́padà yìí mọ́ba lọ́wọ́ wọ́n wá fẹ́ sọ di ìjà ẹ̀sìn wọ́n wá ní kí ìmọ̀ọ́mù gbé ọba lọ ilé ẹjọ́ ìmọ̀ọ́mù ló gbé ọba lọ ilé ẹjọ́ ìmọ̀ọ́mù ló gbé ọba lọ ilé ẹjọ́ náà ìmọ̀ọ́mù tó wá gbé ọba lọ ilé ẹjọ́ yìí
ẹjọ́ yẹn ṣì wà ń court kódà láìpẹ́ láì jìnnà adẹ̀mọ̀ pé àwọn kan náà wà lábẹ́ tí wọ́n ń fìnáàsì ìmọ̀ọ́mù mi ìfẹ́ tí ìfẹ́ lọ sọ́dọ̀ àwọn ìyẹn mo ṣe ń bọ̀ lórí ẹ̀ torí pé wọ́n ń pariwo mùdírù mọ́ríkàsì mo ti bọ́ lórí ti mùdírù mọ́ríkàsì náà o àwọn tó ní kó gbọ́ ọba lọlé ẹjọ́ bá lórí gbọ́ba lọlé ẹjọ́ ọba wa pè á ẹgbẹ́ ohun tí mo mọ̀ ọ́ jẹ dé ẹgbẹ́ mi lọlé ẹjọ́ lórí ihun tí mo náṣẹ lé lórí ní ihun tí gbogbo àwọn baba ńlá kú bàbá mi náṣẹ lé lórí ó dáa tó bá pé lórí ẹ̀ náà ni kò sí wàhálà ẹ jẹ́ kí ilé ẹjọ́ bá wa yanjú ẹ̀ ṣé wá dé ọ̀rọ̀ tí ilé ẹjọ́ máa sọ èmi ò tí ì mọ̀ o torí mi ò mọ̀ èmi kọ́ ni adájọ́ o ṣùgbọ́n mọ́mù tó dá fún ara ẹ̀ ti yanjú ọ̀rọ̀ yẹn pé ẹni tó lè yọ òun lórí ipò ìmọ̀mù tọ́lá ta ló lè yọ ìmọ̀mù ẹgbẹ́ lẹ́nu ìmọ̀mù tọ́lá ta ló lè yọ ìmọ̀mù bísímìláì. ẹ wò ẹ má bínú fídíò yẹn ibi tí mo ti ń wá ó ti ń dọ́gbọ́n scratch ibi tó ti ń sọ̀rọ̀ pé ẹni tó lè yọ mí wọ́n ti ń gé bẹ̀rẹ̀ but máa má padà di fídíò ẹ̀rọ gan náà o ọ̀rọ̀ tí ìmọ̀ọ́mù tọ́lé à ń sọ bíbá yìí ni pé ẹni tó lè yọ ìmọ̀ọ́mù kó lórí ipò èmi ò ní kọ́ yọ ìmọ̀ọ́mù tọ́lé àbọ̀tí ìmọ̀ọ́mù tọ́lé àgbẹ̀ ọ̀rọ̀ yẹn kó tó di pé Ṣọ̀ún eléyìí jẹ́ ní o ni wọ́n ti ń fa wàhálà yẹn láàárín ara wọn o tó ti ń fa wàhálà yẹn o fún ara ìmọ̀ọ́mù tọ́lá ẹni tó lè yọ ohun ẹ tún gbọ́ dáadáa o bísímìláì ẹ farabalẹ̀ gbọ́ dáadáa ẹ rí pé ọ̀rọ̀ ẹ̀ ń slip but wàá mọ̀ pé ihun tí ìmọ̀ọ́mù tọ́lá ń sọ kò dàrú ẹ tún gbọ́ bísímìláì ẹ tún gbọ́ bísímìláì. Now fídíò tí mo play yìí ẹni tó bá ní lọ́wọ́ tó bá pọ̀ clear dáadáa tó nígbà tí mò ń wá àwọn fídíò tí mo rí lélẹ̀ ìwọ tó bá wà ní lọ́wọ́ tó clear dáadáa tó lè fi convince mi I'm ready but nínú constitution ìlú Ògbómọ̀ṣọ́ tí ó dàrú gẹ́gẹ́ bí Ọ̀yọ́ òun ni pé ọba nẹ́tọ̀ọ́ láti fi ìmọ̀ọ́mù jẹ ọba dẹ̀ nẹ́tọ̀ọ́ láti yọ ìmọ̀ọ́mù that's number one. Number two kí wá ló kan ìmùdírù mọ́ríkàsì nínú ọ̀rọ̀ yìí tó fi di pé ariwo mùdírù lọ́tún o ariwo mùdírù ló sí o ariwo mùdírù lọ́tún o ariwo mùdírù ló sí o wa aleykum salam afagidi wanu lai wa aleykum salam progress wa aleykum salam kí ló wá kan mùdírù náà ọ̀rọ̀ tó wà nílé yìí àkọ́kọ́ náà ọ̀rọ̀ rọ́bítà tí mùdírù sọ wípé ẹni tí wọ́n bá mú wá l'Ógbómọ̀ṣọ́ ló máa dúró gẹ́gẹ́ bí ìmọ̀ọ́mù nínú rọ́bítà kò tí ì gba ìmọ̀ọ́mù lọ́wọ́ ìmọ̀ọ́mù Tọ́líà o ibi tí finance wà tí wọ́n lè decide ó dìgbà tí judgement bá jáde nílé ẹjọ́ judgement bá jáde nílé ẹjọ́ but Ustaz Jamiu wa aleykum salam ó dà judgement bá jáde nílé ẹjọ́ labẹ́ka di Christ we are welcome ṣùgbọ́n ní rọ́bítà lọ́wọ́ yìí o ẹni tó ń represent Ògbómọ̀ṣọ́ ní àwọn ọba ni wọ́n fi ránṣẹ́ sí
rọ́bítà kò sí tó kọ mùdírù ń bẹ̀. mo wá rí kọ́mẹ́ǹtì kan tí mo ṣe bí pé mi ò rí yan kó wá kọ́mẹ́ǹtì pé ṣé mùdírù ò mọ̀ pé ọmọ mọ́ríkàsì ní tọ́líà ni ṣé mùdírù ò mọ̀ pé inú ọmọ mọ́ríkàsì yẹ kán sọ́pọ́ọ̀tì tọ́líà ibi tẹ́ ti máa mọ ẹni tó ń ṣe òdodo ẹni tó dúró sórí òdodo tó ní àmánátù ìlmíyà bí mùdírù àti Sheikh Adamu ò fẹ́ sí láfa ní Nàìjíríà yìí ẹgbẹ́ mi sọ pé mo